Africa Content TV. Àmín.
àmì àṣẹ àmì kábíyèsí ti sáà àti làá fún mi yóò bá àṣẹ kankan àfisẹ́mi ṣe máa ṣe táwọn ní máa dára ẹ máa bẹ́ẹ̀ gbèsè àmì máa bẹ́ẹ̀ gbèsè àmì ẹ máa bẹ́ẹ̀ gbèsè àmì ẹ máa bẹ́ẹ̀ gbèsè àmì ìtumọ̀ ní ẹ tún ṣe àmì ìpàlẹ́ ní kẹfà múra.